ǹjẹ́ ẹ mọ̀ wípé àìrọ́mọbí ti ń fà nínú ìgbéyàwó ọ̀pọ̀ àìrọ́mọbí ti ń fà nínú ìgbéyàwó ọ̀pọ̀ obìnrin kan ló ti wojú ọlọ́run fọ́dún 5 ọdún 6 nílé ọkọ ẹ̀ kò rí ọmọ bí sunkún sí pásítọ̀ lọ́rùn pásítọ̀ náà bá gbàdúrà lára àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ ń lọ ṣọ́ọ̀ṣì ní bí ẹ̀ bá yóò kéyà àyásẹ̀ ni o ìwọ náà mọ́ dùn ó lásán o ó lóun ò fi gbogbo ẹ̀ òun ò fi ti ṣọ́ọ̀ṣì nìkan sí òun máa gbó òun mú gbogbo ẹ̀ wọ́n níyàn nìkan kọ́ ó lè jẹ́ kọkùnrin yìí kínní rẹ̀ kò bára yín mu. etí ọ̀kọ̀ọ̀kọ̀ sì rí láyé ẹ̀ kọ̀yìn àlè rí àsìkò tó lọ ń wà lófulation period iṣẹ́ gbé ọkọ rẹ̀ travel ẹ tí sì ń wọ́mẹ̀ yìí sùn ọba ń rojọ́ fún ọ̀rẹ́ rẹ̀ jẹ́ tòun ọ̀wá ti ní tabai pẹ̀lú gbogbo oògùn tóun ń lò òun wà lófulation period ọkọ òun tó lòun tó ń lọ ṣiṣẹ́ níta ń wé fún ọnù àní ọ̀dọ́gbọ́n sí kọ́ wá àyàn kò sọ bí inú ẹ̀gbin lọ́la ń gbé àní ọwọ́ ẹnìkan tí ó náà sọ tí ó là ọ́ lágàn ẹ̀rẹ́ bá ní ẹ̀bọ́ òun wà ó mú ní àbọ̀ wẹ̀ níta àwọn ìpẹ́ wọn ti pẹ́ nìkan tó dé tìkanra ìdè tóun ó dé inú ilé wọn náà ní ọ̀daràn bó ti mu Colorado yìí ó ní bó mu gbóyó náà ní kéèyàn ìláyà aburú kéèyàn lọ lé olé ọ̀rẹ́ lọ rè kí ìyàwó mọ́lẹ̀ àmọ́ ń tọ́ ṣẹlẹ̀ nígbà tí ọkọ débi tí ń lọ ó tọrọ àyè lọ́wọ́ ọ̀gá ẹ̀ pé ìyàwó òun kò rọmọ bí o tó bá sì wà lọ ovulation period báyìí wọ́n ní káwọn ọmọ ní ó kéré pin ìbálòpọ̀ ọjọ́ 3 léraléra kárakára àánú abiyamọ sọ̀gá ni ọmọ lọ ó yẹ kí wọ́n jọ lọ ọ̀gbẹ́tì wọn á ní kó lọ kó padà bó ń bá lọ́jọ́ 3 tiẹ̀ pẹ̀lú sí àṣekára tán kó lọ lè bá àwọn yòókù rẹ̀ inú ilé ló dé lọ bá títí ń ṣiṣẹ́ àṣekára nígbà ó sì pé ọkọ ti tóun lọ ọ̀gbẹ́tì tẹ́lẹ̀ ìyàwó ti túra lẹ̀ ní ariwo yìí pọ̀ ẹ̀mẹ́ tí wọ́n nǹkan náà tó fi kàrámọ̀ fún ìyóò kò bó ọkọ sáà dògbà àbúrò ìwọ̀n burú ni ọwọ́ à ń wòran bígbè yẹn ń wo fíìmù kìnnìtàn ìbò máa ṣe ọwọ́ akáwọ́ gbéra nígbà ọ̀yá lọ́pàá tẹ́wọ́ pa wọ́n bá wò ó ṣèjú ẹ̀ náà ni aláwẹ̀ fi mú ṣòkòtò tó fi bọ̀ ọ á rò pé kó wọn pa ọkùnrin ni àbí kó ń pa ìyàwó òun ọ á wò pé àánú abiyamọ ló ṣe torí pé ńgbà tó ń sọ fún kóun travel kóun lọ sí ìgbẹ́tì ọ sọ fóun pé ṣé bó rí kóun wà lọ ovulation period kò yẹ kó o lọ ó ń sunkún gbà tóun fẹ́ jáde ló ń fi bọ́gà sọ̀rọ̀ tí wọ́n dá ń padà ọkọ wa dúró sí sìtì rúùmù doríkodò òun náà bẹ̀rẹ̀ sí ní ké èyí tó mú ṣòkòtò tó bọ̀ ọ́ jáde tán bí ṣe ń lọ lọ́sọ fáwọn aráalé pé ẹ lọ yọjú wo àwọn Mr. and Mrs. lágbájá tí wọ́n wà ń bẹ̀ wọ́n ti fẹ́ máa jà ọ́ pé kọ́kọ́ rẹ̀ ọmọ bá a lù pa. àwọn yóò ń dé wọn gbọ́ gbé wọn gbọ́ nǹkan kan ọkọ sá sunkún ìyàwó garun orúkọ wọn ò bóńjà ọkọ ọbàjà ìyàwó wa garun ọrọkọ ẹ̀ ti ń sunkún ìyàwó náà ń sunkún nínú ilé ẹ máa wo nta ẹ̀rọ ọmọ bí ẹ máa wo ibi tó gbé àwọn méjèèjì dé báyìí ìyàwó kan ro pàápàá sẹ́mu pé ọkàn àwọn obìnrin flexible ọbọ̀ sí kìsìn ọlọ́rẹ̀ mọ́bẹ̀ bó ṣe gúnra rẹ̀ lọ́bẹ̀ pa
ó gúnra rẹ̀ lọ́bẹ̀ oró lọ́kọ́ gbọ́ lọ́tàgìrì wọlé ẹ gbà mí o ẹ gbà mí ará àdúgbò àwọn tí a ti sọ fún wọn pé wọ́n jà tẹ́lẹ̀ wọ́n rọ̀ọ̀sì wọlé ya àkìlọ̀ adé ọwọ́ ọkọ rẹ̀ ní abọ́bẹ̀ ó ti gbọ̀bẹ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n lọ pọ̀ ọlọ́pàá wọ́n bá wo bá olúwa mi ẹni tí mo wí ó wà lórí kéèsì báyìí. Akọ́láwọlé Olóòtú ọmọ àdábánijà ntójú ẹtí ọ̀rọ̀ mọ̀ bí ntójú wọn ń rí ga